A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àwọn gómìnà kan ni a gbọ́ wípé wọ́n ti ń gbáradì láti gbé agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ Attorney General of the Federation Abubakar Malami àti gómìnà báǹkì àgbà Central Bank of Nigeria Godwin Emefiele lọ sí ilé-ẹjọ́ fún kíkọ̀ jálẹ̀ láti fi ìdájọ́ ilé-ẹjọ́ múlẹ̀ lórí ọ̀rọ̀ owó náírà. Ọ̀sẹ̀ tí ó kọjá ní ilé-ẹjọ́ gíga Supreme Court pàṣẹ wípé kí owó náírà àtijọ́ tí í ṣe igba, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti ẹgbẹ̀rún náírà di níná papọ̀ pẹ̀lú owó tuntun títí di ìparí ọdún yìí. Agbẹjọ́rò fún ìpínlẹ̀ Kaduna, Kogi àti Zamfara tí ó bẹ̀rẹ̀ ìpẹ̀jọ́ náà, Abdulhakeem Mustapha, sọ fún akọ̀ròyìn lórí ẹ̀rọ alágbèéká wípé bí ilé-ẹjọ́ gíga bá pàṣẹ, ẹ̀tọ́ ni kí ìjọba àti gbogbo ọmọ orílẹ̀-èdè tẹ̀lé àṣẹ. Ìdí nìyí tí a fi ní agbára ọ̀tọ̀ọ̀tọ̀ tí a mọ̀ sí separation of power. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kọmíṣánná fún ètò ìlera ìpínlẹ̀ Èkó, Ọ̀jọ̀gbọ́n Akin Àbáyọ̀mí, ti fìdí rẹ̀ múlẹ̀ wípé 32 nínú àwọn tí ó farapa níbi ìjàmbá ọkọ̀ BRT àti ọkọ̀ ojú irin ní Ọjọ́bọ̀ tí ó kọjá ni wọ́n ti gba ìyọ̀ǹda kúrò nílé ìwòsàn. Àbáyọ̀mí sọ eléyìí di mímọ̀ nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá. Ó tẹ̀síwájú wípé ènìyàn 120 ni ìjàmbá náà ṣẹlẹ̀ sí nígbà tí 6 nínú wọn jọlọ́run nípè. Ilé ìwòsàn tí àwọn afarapa náà ti ń gba ìtọ́jú ní LASUT, Toll Gate Trauma Center àti Orílẹ̀ Agége General Hospital. Kọmíṣánná náà kí gbogbo àwọn tí wọ́n dá ẹ̀jẹ̀ sílẹ̀, àwọn òṣìṣẹ́ LASUT àti gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n jí gìrì sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ìnáwó ìjàmbá náà ni ìjọba ìpínlẹ̀ Èkó yóò san pátápátá. Lára àwọn olùbánikẹ́dùn tí wọ́n lọ kí àwọn tí ó farapa ọ̀hún ní ilé ìwòsàn láti rí ààrẹ àṣẹ̀ṣẹ̀yàn Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu, gómìnà ìpínlẹ̀ Èkó Sanwó-Olú pẹ̀lú aya rẹ̀ Dókítà Ìbíjọkẹ́ Sanwó-Olú, aya igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó Ìyáàfin Olúrẹ̀mí Hamzat àti àwọn onípò gíga mìíràn nínú ìjọba ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá tí a mọ̀ sí Inspector General of Police Alkali Baba ti pín owó tí iye rẹ̀ tó bílíọ̀nù 16 billion fún ẹbí àwọn ọlọ́pàá tí wọ́n pàdánù ẹ̀mí wọn lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ Kogi. Pínpín owó náà wáyé ní olú iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní ìlú Lọ́kọ́jà, tí igbákejì ọlọ́pàá Deputy Commissioner of Police in charge of Administration Abel Audu sì ṣe agbátẹrù rẹ̀. News Agency of Nigeria (NAN) ròyìn wípé ẹbí ọlọ́pàá 28 tí wọ́n pàdánù ẹ̀mí wọn lẹ́nu iṣẹ́ ni wọ́n pín owó náà fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Kogi ti pàṣẹ kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú ẹnikẹ́ni tàbí oníṣòwò tó bá kọ̀ jálẹ̀ láti gba owó náírà àtijọ́. Nínú àtẹ̀jáde kọmíṣánná fún ìròyìn Kingsley Fánwò ni ó ti kí ọmọ Nàìjíríà fún ìdájọ́ ilé-ẹjọ́ gíga lórí ọ̀rọ̀ owó náírà. Ó wá ṣàlàyé wípé ìjọba Yàyà Bello pẹ̀lú àwọn tí ó gbé ìgbésẹ̀ láti mú ìrọ̀rùn bá àwọn ará ìlú lórí ọ̀wọ́ngógó owó náírà. Ó ṣàlàyé wípé fún ìdí èyí, ẹnikẹ́ni tó bá kọ̀ láti gba owó àtijọ́ ń tàpá sí ìdájọ́ ilé-ẹjọ́ gíga tí ó ga jùlọ, kí wọ́n sì fi ẹjọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sun agbófinró kí ìjìyà tí ó tọ́ lè wáyé. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ilé ìfowópamọ́ tí ó bá kọ̀ láti gba owó àtijọ́ náà yóò fara kááṣá títì pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.